gẹ́gẹ́ bí mo ti ń bá lọ, ẹ má sùn, abala kejìlá wà nínú rẹ̀ yìí. Ẹ má sùn, everybody Christian, ẹ má sùn lábala ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí. Ẹ ti ẹ̀dùn ná àti ẹ̀yin náà tẹ́ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run, ẹ̀yin ìránṣẹ́ òkùnkùn gbogbo, ẹ̀yin tí òkùnkùn ń fiṣẹ́ lé lọ́wọ́ pé ẹ gbà ẹ lọ ṣiṣẹ́ wá. A rí nínú yín ní tòótọ́ tí Ọlọ́run sọ fún wípé mo yàn ọ́ sẹ́nu iṣẹ́ ìríjú mi, tó jẹ́ pé ó sì bẹ̀rẹ̀ dáradára, ṣùgbọ́n nígbà tá a rẹ̀ mú ó ya bòmíì lọ. A rí nínú yín tó jẹ́ pé ojú kòkòrò ìwà tèmi ara titi ìmọ̀tara ẹni nìkan ó sì bá a dédìí iṣẹ́ ìránṣẹ́. Irú wọn ò ń dúró lóòótọ́, wọ́n á wá bí gbà, wọ́n á gba bòmíràn lọ. Ẹ má gbàgbé ọ̀rọ̀ Nóà tí mo sọ parí ní abala kìíní jẹ. Ẹ rí, Olúwa sọ fún Nóà, ó ní Nóà lọ kan ọkọ̀, igi gómérì ni kó o fi kan ọkọ̀ náà. Igi gómérì ni kó fi kan ọkọ̀ yẹn. Ok, Nóà sì wá igi gómérì kan. Nóà ó rí igi gómérì, ó ná ní ọ̀pọ̀ wàhálà, ó rí igi gómérì ṣá o. Igi gómérì ló fi kan ọkọ̀ yẹn láti ìbẹ̀rẹ̀ títí tó fi parí ọkọ̀ yẹn. Ṣùgbọ́n lénìí Jésù àpáta ayérayé, òun ni ọkọ̀ ìgbàlà tí àwa náà ń kàn lénìí. Ẹ má gbàgbé pé igi gómérì ló ní kó fi kan ọkọ̀. Nóà ò sí àdàlù igi gómérì o. Igi gómérì náà ló mú tó fi kan ọkọ̀. Kò débì kan kó lọ wá igi ayùn rẹ̀, kò wá ibì kan kó lọ wá igi ìtà, kò débì kan kó sọ pé igi gbẹrẹ fúrúùtù náà wà nítòsí mi kí n ti kan ọkọ̀ ni. Kò lógi ẹ̀fọ́, kò lógi ọ̀gẹ̀dẹ̀, kò lo igi kígi. Igi gómérì láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí òun ni Nóà fi kan ọkọ̀. Ẹ̀yin tẹ́ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run lénìí, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń dojú tira yín, ẹ̀ dojú tọ Ọlọ́run, ẹ̀ dẹ̀ dojú tẹ ẹnì kankan. Ẹ̀ ń dojú tira yín ni. Ìránṣẹ́ Ọlọ́run tó ṣe rádaràda, tó ṣẹ̀sìn, tó ṣe yánmọyànmọ, tí wọ́n fi ṣẹ̀sìn, tí wọ́n dojú tì, kì í ṣèmi náà dojú tì, kì í ṣe ẹlòmíì náà dúró tì. ẹ ń bá ṣe yánmọyànmọ ni wọ́n fi ṣẹ̀sìn. Kí ló fi ń kan ọkọ̀ ìgbàlà rẹ lénìí? Ọkọ̀ ìgbàlà tí Jésù Kristi Olúwa wa tó pè ọ́ sí nínú agbo ọkọ̀ ìgbàlà yẹn, tó ní kí a kan ọkọ̀ ìgbàlà yẹn, kí a pe àwọn ènìyàn sínú ọkọ̀ ìgbàlà. Kí ló fi kan ọkọ̀ ìgbàlà? Tó o bá fi igi funfun, igi white wood, tó o bá fi kan ọkọ̀ ìgbàlà rẹ yóò ya. Tó o bá fi igi gbẹrẹ kan ọkọ̀ ìgbàlà rẹ yóò ya. Tó o bá fi igi ayùn rẹ kan ọkọ̀ ìgbàlà rẹ yóò ya. Èyíkéyìí, o bá lógi ẹ̀fọ́, o bá sì lógi ata, kó o fi kan ọkọ̀ ìgbàlà. Jẹ́ kó yé ọ wípé ò tí ì lè parí ọkọ̀ yẹn tí yóò fi ya dànù. Tí ọkọ̀ bá ya, àtàwọn tó kó síbẹ̀, àtàìwọ́ tó kan ọkọ̀, àti ọkọ̀ tó fi igi kígi kan yóò ya dànù ni. Ẹ ṣègbé ni o. Igi gómérì, igi dáradára, àṣàyàn igi, ojúlówó igi, ó ní Olúwa sọ pé kí Nóà ó fi kan ọkọ̀. Lénìí, ṣé ohun tí Ọlọ́run ní kó o fi kan ọkọ̀, ṣé ló fi ń kan ọkọ̀ ẹ? Ṣé ló fi ń kan ọkọ̀ ẹ? Ṣé rí Nóà ní odidi ayé kan ṣoṣo ní generation àgbà yẹn la rí Nóà nìkan. Nóà wàásù sí gbogbo ènìyàn àti ilé rẹ̀ ronúpìwàdà, aya rẹ̀ àtọmọ ẹ̀ àtìyàwó ọmọ ẹ̀. Àwọn ni wọ́n ní ìgbàgbọ́ ní ayé kan ṣoṣo nìyẹn o. Nóà nìkan ṣoṣo ní ayé tí a wá wà nínú rẹ̀ yìí. Tí ó bá jẹ́ wípé àbá kúkú rí ju 4 5 lọ láyé tá a wà ń bẹ, kò yẹ kó jọ wá lójú, kò yẹ kó tiẹ̀ jẹ́ ìjọjú fún wa. Ẹ wo didi ayé ìgbàanì. Ṣùgbọ́n a wò wípé ó yẹ kí nọ́mbà àwọn ènìyàn tí ó dúró lórí ẹsẹ̀ rẹ̀, tí ó máa dúró títí tí Jésù ó fi dé, ó yẹ ká lè pọ̀ ní èrèdí wípé àwa ní oore ọ̀fẹ́ láti rí Kristi. Ní ayé ìgbà tá à ń sọ yìí, kò sóore ọ̀fẹ́, wọn ò dá Jésù mọ̀, wọn ò mọ Jésù. Orí òdodo àti ìwà òtítọ́ ni wọ́n wà, tí Ọlọ́run sì ń bá wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n nísìnyí a ní Kristi, a sì rí Bíbélì kà, àwọn àkọsílẹ̀ à ń kà àti òfin àti àsọtẹ́lẹ̀ tó ti wà ní ìgbàanì. Ó yẹ kó oore ọ̀fẹ́ yẹn kó lè mú kí ènìyàn tí ó dé ìjọba ọ̀run kó pọ̀. Ṣùgbọ́n tó bá wá jẹ́ pé ní tòótọ́ ọ̀pọ̀ la pè, díẹ̀ láwàá rí ní sí tòótọ́,
ìwọ àyànfẹ́ ṣé nínú díẹ̀ yẹn ǹjọ́ wà ń bẹ̀ ṣó wà ń bẹ̀ nínú díẹ̀ yẹn kọ́lọ́run kó ka èmi mọ́ wọn. Ayé àdánù la wà, ṣùgbọ́n Nóà dúró bí ayé ìgbà yẹn ṣe burú tó. Kí ló dé sí ẹ̀yin tẹ́ ẹ pera yín ránṣẹ́ Ọlọ́run lónìí táyì náà ò lè dúró? Tá ò lè dúró. Kí ló dé tẹ́ ẹ lè dúró? Ẹ wá sọ wípé wọ́n ń yẹ̀yẹ́ yín, ẹ wá sọ pé wọ́n ń kàn yín lábùkù. Báwo ni ò ṣe ní kàn yín lábùkù? Báwo ni Rótìmí Daniel, báwo ni ò ṣe ní yẹ̀yẹ́ yín? Ibi tí ìránṣẹ́ Ọlọ́run wà tó jẹ́ wípé a lè sọ́fà lóòótọ́ o, nítorí wípé Ọlọ́run mọ̀ ju ènìyàn lọ dáadáa, ṣùgbọ́n kì í wá ṣe báyìí, kì í wá ṣe bí eléyìí, kì í wá ṣe bí eléyìí. Jésù ò ní pẹ́ dé mọ́. Má ronú wípé gbogbo ẹ ti dojúrú. Jésù ò wá mọ́. Kò sí ọ̀run tí ń jẹ́ Jésù, bẹ́ẹ̀ ni kò sí ọ̀run. Má sọ bẹ́ẹ̀ o, má sọ bẹ́ẹ̀ o, má jẹ́ késù ó gbà ọ́ níyànjú, má jẹ́ késù ó preach fún ẹ. Dúró èyí tó o ti gbà nínú ìgbàgbọ́ dìímú ṣinṣin. Bí ìjì bá dé, dúró lórí àkéte rẹ, yóò dára fún ọ lórúkọ Jésù. Mò ń bọ̀ lábala ìkẹta. Ẹ má sùn, kò jẹ́ tuntun o. Ní abala ẹlẹ́ẹ̀kẹta mò ń bọ̀ ń bẹ̀. A ó pàdé láyọ̀ àtàlàáfíà. Good day to you all.